A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní Nàìjíríà NBA ti lérí àti pe ẹ̀sùn tako ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun àti alukoro iléeṣẹ́ ọlọ́pàá CSP Benjamin Hundeyin lórí èròǹgbà wọn àti padà sídìí òfin gíláàsì dúdú ọkọ̀ Tinted Glass Permit Policy. Nínú àtẹ̀jáde òní tí ààrẹ NBA Afam Ossagwe buwọ́lù ní ẹgbẹ́ ti ní àwọn yóò gbé ìgbésẹ̀ lórí bí IGP ṣe tàpá sí àṣẹ ilé-ẹjọ́ tàbí kọ etí ìgbọ̀n sí àṣẹ ilé-ẹjọ́. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ ìbáwí lórí agbẹjọ́rò tí wọ́n bá ká wípé ó ń ṣi ilé-ẹjọ́ lọ́kàn. NBA ló ń fèsì lórí àtẹ̀jáde àná ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 tí Hundeyin buwọ́lù láti fi kéde ìpadà sídìí òfin gíláàsì dúdú ọkọ̀ wípé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 2 oṣù kínní ọdún 2026. Ẹgbẹ́ ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣàyàgbàǹgbà sí agbára ilé-ẹjọ́ àti ìtàbùkù sí ìlànà òfin. Wọ́n ṣe ìrántí oṣù kẹrin ọdún 2025 tí IGP kọ́kọ́ ṣe àgbékalẹ̀ òfin fún àwọn awakọ̀ láti gba ìwé àṣẹ lórí gíláàsì dúdú ọkọ̀ ọlọ́dọọdún ní orí ẹ̀rọ ayélujára pẹ̀lú àṣẹ láti bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹfà ọdún 2025 kí wọ́n tó sún sí ọjọ́ 2 oṣù kẹwàá. NBA ní òfin yìí dá awuyewuye sílẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fi ìgbésẹ̀ yìí lọ́ wọn lọ́wọ́ gbà kó kàn wọ́n lábùkù àti tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2025 ní NBA nípasẹ̀ Public Interest and Development Law pé ẹ̀sùn síwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tako IGP lórí òfin tí ó de gíláàsì dúdú ọkọ̀. NBA ṣe àríyànjiyàn wípé òfin ìgbà ayé ológun rèé tí kò bá ìgbà ìjọba tiwantiwa mu. Ilé aṣòfin kò ní agbára láti gbé ró àti wípé kò sí nínú ìlànà òfin. Ó jẹ́ ọ̀nà ìrúfin àti ìlọ́nilọ́wọ́gbà. Wọ́n wá rọ IGP kí ó jọ̀wọ́ àtẹ̀jáde àti òfin yìí títí di ìgbà tí ìdájọ́ á fi wáyé bí wọ́n ti darí àwọn ẹ̀ka wọn àti ìgbìmọ̀ tó ń ṣàmójútó ẹ̀tọ́ ará ìlú láti gba ẹjọ́ rò fún ará ìlú tí wọ́n bá ti kàn lábùkù tàbí fìyà jẹ lábẹ́ òfin yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ OSGF ti darí wípé kí wọ́n wọ́gi lé gbogbo òfin tó ní í ṣe pẹ̀lú ohun mímu ọlọ́tí inú ọ̀rá títí di ọjọ́ mìíràn ọjọ́ ire. Àṣẹ yìí wáyé lẹ́yìn àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń ṣàmójútó oúnjẹ àti oògùn lórí èròǹgbà àjọ NAFDAC àti fòfin de ohun mímu ọlọ́tí inú ọ̀rá. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ aráàlú Terence Kwanum tí alága ìgbìmọ̀ Uchenna Okonkwo bu ọwọ́ lù ní OSGF ti ní àwọn ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí lọ́wọ́. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé gbogbo ìgbésẹ̀ tàbí òfin tí NAFDAC bá gbé lórí àṣẹ yìí láì kọ́kọ́ kàn sí ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ kí aráàlú má kà á kún títí di ìgbà tí ìjọba fi mú ìkéde wá. OSGF wá fi dá ọmọ Nàìjíríà lójú wípé àwọn àjọ tí ọ̀rọ̀ kàn ti ń gbé ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìlera ará ìlú kí gbogbo rẹ̀ lè ṣe déédéé ara wọn láì rólé apá kan dápá kan sí. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí NAFDAC kéde wípé títà àti ìpèsè ohun mímu ọlọ́tí inú ọ̀rá àti ike pẹlẹbẹ gbọ́dọ̀ wá sópin ní oṣù kejìlá ọdún 2025. Director General fún àjọ NAFDAC Mojísọ́lá Adéyẹyẹ ní àwọn fẹ́ fi èyí yanjú ìṣòro àmujù ọtí olówó pọ́ọ́kú láàrin àwọn ọ̀dọ́ àti dẹ́rẹ́bà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Dèjì Adéyanjú ti yarí wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC
gbọ́dọ̀ tẹ̀síwájú ìwádìí àti ẹjọ́ rẹ̀ lórí attorney general fún ìjọba àpapọ̀ àná àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami pẹ̀lú gbogbo ìgbìyànjú rẹ̀ àti gba ojú àánú láti ọ̀dọ̀ ará ìlú. Nínú àtẹ̀jáde àná ni Adéyanjú ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ Malami wípé ó ní wọ́n ti tòṣèlú bọ iṣẹ́ rẹ̀. Fún ìdí èyí, EFCC kò pójú òṣùwọ̀n àti ṣe ìwádìí rẹ̀. Adéyanjú ní ẹ̀sùn yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ yóò padà lẹ́yìn fún un. Adéyanjú ní àjọ EFCC ní ojúṣe láti ṣe ìwádìí iṣẹ́ Malami nígbà ìṣàkóso rẹ̀, pàápàá jùlọ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú owó ìlú. Kí EFCC tẹ̀síwájú lórí ìwádìí wọn láìsí ìdíwọ́ àti lórí owó tí wọ́n rí gbà tí Abacha jí. Agbẹjọ́rò yìí tẹnumọ́ wípé gbígba iṣẹ́ ìjọba wá pẹ̀lú ojúṣe àti ìjíhìn. Ẹnikẹ́ni kò gbọdọ̀ kọjá ìwádìí. Ó ní Malami lo gbogbo agbára tí ó wà ní ìkáwọ́ rẹ̀ tako gbogbo ènìyàn títí kan àwọn ọmọ ẹgbẹ́ alátakò. Ní báyìí kò lè dórí tirẹ̀ kí ó yẹrí. Àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ògùn lábẹ́ umbrada National Association of Ogun Students (NAOS) ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó fi ọwọ́ agbára mú àwọn tí wọ́n ti dámọ̀ wípé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àdàlúrú ní Nàìjíríà. NAOS mọ rírì ìgbìyànjú ìjọba tó wà lóde lórí ìjàkadì pẹ̀lú àwọn àdàlúrú, agbésùmọ̀mí àti ajínigbé jákèjádò orílẹ̀-èdè, ṣùgbọ́n kíkọjú ìjà sí àwọn alátìlẹyìn wọn yóò kán wọn légungun ẹ̀yìn. Nínú àtẹ̀jáde tí wọ́n jọ pawọ́pọ̀ bu ọwọ́ lù pẹ̀lú ààrẹ àti akọ̀wé ẹgbẹ́ Olúbọ́dún Ọlálékan àti Adésànyà Peter Ìfẹ́dayọ̀ ni ẹgbẹ́ yìí ti fi ẹ̀hónú wọn hàn lórí iṣẹ́ àwọn àdàlúrú àti ajínigbé lórílẹ̀-èdè, bí wọ́n ti pè fún ìgbésẹ̀ alágbára láti fòpin sí ìṣòro wọn. Wọ́n ní ìṣèjọba ààrẹ Tinubu yóò kàn wọ́n lẹ́yìn ọ̀ọ́kán bí ó bá lè fi àwọn alátìlẹyìn àwọn àdàlúrú wọ̀nyí jófin. Ẹgbẹ́ yìí wá rọ ìjọba àpapọ̀ kí wọ́n má bá àdàlúrú ní ìdúnàádúrà, kàkà bẹ́ẹ̀ kí wọ́n ṣẹ́gun lé wọn kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n bá ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn. Ẹgbẹ́ NAOS wá gbóríyìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún fún ìgbésẹ̀ rẹ̀ láti gbógun ti ìṣòro ààbò ní ìpínlẹ̀, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpàdé pẹ̀lú àwọn gómìnà ẹkùn gúúsù àti àwọn ọba tí ó wáyé láìpẹ́ yìí jẹ́ ìgbésẹ̀ sí ọ̀nà tí ó tọ́. Bákan náà ni wọ́n gbóríyìn fún gómìnà lórí bí ó ti fòpin sí iṣẹ́ àwọn tó ń ra ohun àlòpatì tí wọ́n ń pè ní bólàbólà tí wọ́n ṣiṣẹ́ ní ìpínlẹ̀ àti ètò ààbò tó péye káàkiri igun ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.